ọ̀dà bàbá restructuring nǹkan bàbá ní ẹ̀yìn lọ jókòó yín jẹ́ gbọ́n tẹ́ ń béèrè ò lè ṣeé ṣe ò lè ṣeé ṣe gbó nígbà tí ò bá wá ṣeé ṣe ọ̀dà gbà ká gba Odùduwà Republic sì gba ká ṣàtúntò níbo lẹ wá dúró sí bàbá ló ń dúró sí wọ́n Nàìjíríà. Dẹ́dẹ́dẹ́ sọ̀rọ̀ pé Ìbà Gani Adams ò sí ẹ̀ tán bẹ̀rù o Ìbà Gani Adams wọn ò sínú ẹ̀ tán bẹ̀rù o torí pé ó ti láwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tíjọba gan ti mọ̀ pé Ìbà Gani Adams èyí ṣe ń táwọn lè fi gbogbo ara gbé wọn èyí ṣe ń tẹ́ gbogbo Yorùbá lè fi gbogbo ara gbẹ́mí lé ẹ̀dá tó bá ti fẹ́ràn owó kò sí ní tó lè dá lára. ẹ bọ́ látàwọ́ kan sí. ní kankan ṣẹlẹ̀ recently olúwa mi ò sí lé èmi àti èèyàn méjì ní kí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí ọlọ́kadà gbé mi ó gbé ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi tó wá gbé yẹn gbọ́ Haúsá wọn ò mọ̀ pé gbọ́ Haúsá àwa dé lágẹ̀lú estate níbẹ̀ yẹn Haúsá yẹn wá park sọ́dọ̀ oní watermelon ó fẹ́ ra watermelon làwa rò pé ó fẹ́ ra àṣà fẹ́ sọ èdè síra wọn ni nígbà tí yẹn gbọ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó wá dárúkọ Sunday Igboho ọ̀rẹ́ mi yẹn wá fọ́ tọ́ èmi lẹ́gbẹ̀ẹ́ kí mo ní tí ó ṣẹlẹ̀ ní wípé jáàsì àmọ́ sọ èdè Yorùbá wa mọ̀jẹ̀ wọn mọ̀ pé wọ́n gbọ́ Haúsá nínú conversation wọn ṣe rí àfúrá inú mi dẹ̀ bàjẹ́ gan fún gómìnà wa mo sọ́rí láti sọ torí wọn ò fura ojoojúmọ́ Yorùbá nìkan ṣe rí mo kí àwọn state kan bí Ondo àwa tíyà yìí ń jẹ jù Èkó Ọ̀yọ́ a nífura rárá ìgbà tán fi tírélà rù wọn wọlé Haúsá yẹn ní láti máa sọ pé ti ń ta wọ́támẹ́lọ̀ pé kó bò ń sọ fún sùmọ́rù àbí nǹkan gbogbo àwọn táwọn ń gọ̀kadà àwọn ń bọ̀ junction sókà torí ń tán sọ fáwọn ní ká máa sọ Ìgbòho àwọn ọmọ ayé èèyàn ti wọlé rẹ̀ àti jáde mo dẹ̀ sọ kínní kan Ọlọ́run ní mú báyìí tíjọba àbí kankan bá fẹ́ mú yàn wọ́n máa ń dẹ̀yàn ibi tí wọ́n ti kọ́kọ́ máa ń pè wọ́n láwọn pè ìpàdé níbi ìpàdé yẹn wọ́n wà láwọn fún un ní àǹfóńtọ̀ ní ọ́dìlé nínú ń pè ní ọ́dìlé alótọ̀ náà dèèyàn kàǹkà àfún ọlọ́lọ́pàá tí wọ́n mọ̀ sọ wọ́n fẹ́ mọ iná náà wọ́n nínú mi dùn pé nígbà táwọn mọ̀ ọlọ́pàá àwọn òòjì wọn ó mú fún àwọn nǹkan yẹn a ní láti fura ojoojúmọ́ ìjẹta oníjẹta wọ́n ti fi tírélà ó kàdà wọlé. Mo ti kọ̀wé sí gómìnà láìmọye ìgbà pé gómìnà tí ò bá fẹ́ ṣe ìlú ọ̀padà ṣẹra ẹ̀ gbogbo tí ìlú bá fẹ́ mo fẹ́ ṣe àlùmọ́jìrì táwọn ohun títí wọn ò mọ̀ jírí o wọ́n ń stọ́dí àwọn nǹkan kan pa wa nígbà bá dẹ̀ stọ́dí tẹ́rí mo sọ kíní kan nù lẹ́gọ́lù àmì tó dé mo níta bá dáná ogun pé kógun ọ yá ní ìsìn ìjà lè wíìnì olójẹ́ ń ba èmi nínú jẹ́ ní gbogbo eré ákárì Haúsá tí ń bẹ ń bẹ wọ́n tó 75% ju Yorùbá lọ ẹ jẹ́ lọ káàkiri ẹ gbé ọlọ́kadà Haúsá lórí ọ̀kadà ẹ júwe ibì kan fún kó má bẹ́ ó àwọn yóò sọ fún yín pé sẹ́yìn má bẹ̀ ẹ ń so ìwà fi mọ̀ náà gbogbo wa kó wọnú wa àwa dúró àtúnwá lórí Àmọ̀tẹ́kùn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní káwọn èèyàn lọ mọ́ rẹ́gísítà lórí íńtánẹ́ẹ̀tì sítorí níta fi ní k'Àmọ̀tẹ́kùn ọ̀wà. ìjọba àṣẹ rálì tán kó wa ní June 12 ọdún tó lọ lọ́n kó wa níwájú ọ́fíìsì gómìnà ọ̀sẹ̀ tó lè gbà wálẹ̀ yàtọ̀ sí Ọọ̀ni òrìṣà Ọọ̀ni àtọkùnrin kẹta ń pè Rótìmí Àjànà lórí nígbà yẹn olúwa mi ò sí lé bá a ṣe ń wò rèé nígbà gá DSS dé ibo ni olólọ kó gbogbo òwe wa ní ó láàmú yín o bàbá yín náà ló ní àti ìmọ́lé a sì rí signature tí èsì ìṣe tó jẹ́ rọ́ àtàgbẹ́kọ̀yà àti kíní kan kọ̀yà gbogbo wa lọ kọ̀yà ní DSS nígbà ṣe jọ́nà ni pé bí wọ́n ṣe pé mọ́tò ní lọ́tún lọ́sì wọ́n ní ìwọ wọn lólórí igbá ni ọ́ ìwọ olórí àlè wọ́n sì ń kó wa wọnú mọ́tò gbogbo àwọn yòókù tó wá wà níwájú iwájú ilé gómìnà gangan ni o ẹni mọ gómìnà jọ́nà pé gómìnà kò gbé náà ya gómìnà pa fóònù wọ́n wá ní àwọn yòókù wa kán kọjú sórùn rẹ̀ àwọn ìfowópamọ́ kọjú sórùn lórí ipa afẹ́ gbalẹ̀ bàbá wa là
ẹ wá sọ fún mi ṣé kò wá yẹ àkọ́kọ́ yanjú àwọn àgbààgbà òṣì iná ká tó láfẹ́ gba Odùduwà republic. ẹ wá sọ fún mi ṣé kò wá yẹ àkọ́kọ́ yanjú àwọn àgbààgbà òṣì iná ká tó láfẹ́ gba Odùduwà republic. ẹ wá sọ fún mi ṣé kò wá yẹ àkọ́kọ́ yanjú àwọn àgbààgbà òṣì iná ká tó láfẹ́ gba Odùduwà republic.